Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé wòyí níbikíbi tí ẹ wà, tí ẹ ti ń wò mí, tí ẹ ti ń gbọ́ mi. Orúkọ tèmi Fẹ́mi Akínríyìmísí ni mo sì ń gbóhùn sókè láti olú ilé iṣẹ́ Yorùbá Autonomy èyí tí a gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Florida ní orílẹ̀ tí a mọ̀ pé ó lédè èyí tí ó ń jẹ́ Amẹ́ríkà. Ẹ̀yin olùfẹ́ ètò yìí, ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan. Ẹ̀yin tó bá jẹ́ pé ìgbà kíní rèé tí ẹ máa gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ fetí sílẹ̀. Ẹ gbọ́ ohùn wa láti ìbẹ̀rẹ̀ kí ẹ sì rọ́jú kẹ́ gbọ́ títí dé òpin. Lẹ́yìn èyí tó bá jọ mọ́ nǹkan tí ẹ faramọ́, ẹ fi ìfẹ́ hàn pé ẹ faramọ́. Tẹ́ ẹ bá faramọ́, ẹ fi ìfẹ́ hàn pé ẹ kò faramọ́ ní ibi ìdúrógbèsì tí a mọ̀ pé comment section. Pẹ̀pẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ ṣílẹ̀kùn ẹ̀ tí wọ́n ti tẹ́ pẹpẹ ọ̀rọ̀ yìí sílẹ̀ ó ti tó bí ọjọ́ mẹ́ta. Èyí ni à ń gbọ́ wípé ó jẹ́ àdéhùn tó wà láàrin ààrẹ àná orílẹ̀ tí ò lédè tí a mọ̀ sí Nàìjíríà èyí tí ó kú ikú ẹ̀sín Muhammadu Buhari tó sì tún jẹ́ ẹlẹ́sìn ẹ̀sìn ní pé àdéhùn tí à ń gbọ́ wípé Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin tí ẹ mọ̀ sí ọmọ olódò ọdẹ tó dẹ̀ lóun ò kì í ṣọmọ Ògún ọ̀rọ̀ wà ń bẹ̀ yẹn bó ṣe máa jọmọ olódò ọdẹ tó dẹ̀ ní jọmọ Ògún ìyẹn máa jẹ́ kàyéfì. A ń gbọ́ wọ́n ń sọ à ń yọgbọ́ wọ́n ń jí sọ wípé ìpinnu wípé òun ò ní yà kúrò ní ìlànà Muhammadu Buhari tóun bá dé orí àléfà. Kí ni ìlànà yìí? Méjì ni. Èkíní wípé òun máa tẹ̀síwájú láti máa lọ sí àjọ àgbáyé láti lọ máa yáwó. Èkejì ni wípé òun ò ní kúrò ní ìlànà Buhari nípa wípé ká gbógun ja àwọn agbésùnmọ̀mí Fúlàní nítorí pé Buhari mọ̀ọ́mọ̀ ó ṣe bí Ọlọ́run ó ṣí èyí tí í ṣe bọ́dà Nàìjíríà sílẹ̀ lókè ọya ó pa dòdò ọya dé. Èyí fún àwọn mùsùlùmí ẹlẹ́sìn ẹ̀sìn tí wọ́n jẹ́ Fúlàní láti máa wọlé ní ibodè gba ibodè òkè ọya wọ orílẹ̀ tí ò lédè tí a mọ̀ sí Nàìjíríà. Wípé kò nígbà tí wọ́n bá fi máa gbógun ja ilẹ̀ Yorùbá òun ò ní ṣe bí akọni, òun ò ní pé àwọn tí wọ́n lè kápá wọn. Wọ́n mọ àwọn tí wọ́n lè kápá mọ́, wọ́n sì mọ àwọn tí wọ́n ti jọ ní àdéhùn. Àti wípé láti fi àmì ìdánilójú kalẹ̀ wípé òun ò ní kúrò ní ìlànà yẹn ló fi ṣe Muslim ticket láti fún wọn ní àmì ìdánilójú wípé kò sí ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí òun máa jẹ́ kí Ṣẹ̀tímà kó jẹ́ igbákejì fóun. Nígbà tó bá sì ṣe tán, Ṣẹ̀tímà á gba ìjọba lọ́wọ́ ẹ̀ láti ṣèjọba nítorí pé kò sí tí a fẹ́ fi ṣe, kò sí igi, kò sí kòkò tí a fẹ́ fi ṣe tí àwọn ò ní jẹ́ kó wọlé. Bẹ́ẹ̀ dìbò wọ́n á wọlé, bẹ́ẹ̀ dìbò wọ́n á wọlé. Ohun tó dúró lé lórí nìyẹn. Ìyẹn sì ni Bọ́lá Ahmed Tinubu gbọ́kànlé tó fi sọ níjẹ̀fà wípé kò sí ohun tẹ́ ẹ fẹ́ ṣe fún òun lòun máa wọlé ní 2027. Òun sì máa yáwó. Ó sọ láti jẹ́ kí àwọn kábà Buhari kán mọ̀
wípé òun ò ní dalẹ̀ wọn. A sì ti mọ̀, a ti gbọ́. Kí wá ni àwa wá lè ṣe láti rí wípé àwọn Fúlàní ajínigbé, ajínipa, ajínigbé pamọ́gbowó pé wọ́n pa wá tìrantìran tọmọtọmọ. Èkíní ni wípé ẹ̀yin tí ẹ jẹ́ Yorùbá, ẹ má jẹ́ Yorùbá by name only. Ẹ má ṣe jẹ́ pé Yorùbá in name only ni yín. Yorùbá in name only ni Bọ́lá Ahmed Tinubu. Ìyẹn dájú, kò lẹ́tàn nínú. Èkejì ni wípé ẹ̀yin tí ẹ pera yín ní Yorùbá yìí gan, tó jẹ́ pé àwọn àjèjì rẹ̀ máa ń faramọ́, àwọn náà máa ń dùn mọ́ yín, àwọn lèyìn máa ń ṣe ọmọlúwàbí sí. Ẹ jáwọ́ nínú ẹ̀. Tẹ́ ẹ bá jáwọ́ nínú ẹ̀, tọmọtọmọ ni Fúlàní máa pa yín. Ẹ ní jèrè ọmọ, kò kí ń ṣèpè, because ẹni tí Fúlàní pọ̀ ọmọ ẹ̀, báwo ló ṣe fẹ́ jèrè ọmọ yẹn? Òun la fi ń sọ fún yín wípé ẹ wò ó, ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbowó tí àwọn tán wà ní diaspora dáwó fún, ohun tí wọ́n ní pé kẹ́ ẹ fi ṣe tẹ́ ẹ fi ṣe, mọ́tò tí wọ́n rà tẹ́ ẹ ti gbé tà, àbí tẹ́ ẹ ń lò ó fún ara yín gẹ́gẹ́ bí aládàáni. Wọ́n ní bọ́ba yé orí ọba ọ̀run máa ń wò ọ́ rántí o. Nígbà tí ibi bá wọlé tọ̀ yín, wọ́n ní nígbà tí ìyà bá máa jẹ lèmámù, ó ṣeéṣe kó má ṣe ìṣojú ọmọ kéwú. Ànábì ẹ̀ á dá ẹ̀kọ́, kò ní iye àkàrà fún. Ẹ múra sí ohun tó bá wù yín ni kẹ́ ẹ ṣe. Kò ní bàjẹ́, kò ní bàjẹ́, ó ti bàjẹ́. Ẹ ti ta, ẹ tọ́, ẹran yín ti ń ṣèdín. A tún máa bá yín sọ̀rọ̀, ẹ tún máa rí mi gbọ́. Ẹ ṣé.